ẹ mọ̀ nǹkan tẹ́mi fẹ́ sọ ni pé torí pé mi náà máa ń gbọ́ prógráàmù yín ní gbogbo ìgbà ẹ ṣáà ti rí borúkọ mi ṣe jẹ́ Alájà Ọmọ́wùnmí mo lọ Mẹ́kà mo sá Sàfà àti Márúwá mo yí Káàbà ṣùgbọ́n gbogbo nǹkan tẹ́ máa wá ń sọ mo ṣáà máa ń gbọ́ ní gbogbo ìgbà mo wá fẹ́ mọ̀ ẹni tá bá sin Allah òun ṣe bó ṣe yẹ kó rí nìyẹn ẹni àwọn Christian náà kò ṣe bó ṣe yẹ kó rí nìyẹn ẹ wá ní ká padà sílé èmi wá wo gbogbo nǹkan pátápátá tá fẹ́ lọ padà bá ń lé ṣé Ògún ni ṣé Ọya ni ṣé Ọ̀ṣun ni ṣé gbogbo nǹkan yìí la fẹ́ máa ṣe pọ̀ èwo gangan ló yẹ ká máa ṣe tá fẹ́ mọ̀ pé yẹ̀sà padà sílé. Number 2 tí mo wá tún fẹ́ sọ ni pé torí pé téèyàn bá fẹ́ padà sí nǹkan èèyàn máa wo nǹkan tó fẹ́ lọ padà bá mo tún wá wò pé number 2 ni pé a fẹ́ padà sílé kí ni ẹ̀kọ́ àti pàtàkì tá a lè rí ní nǹkan tá a fẹ́ padà lọ ṣe. Mo máa mú example ẹyọ kan wá ní pé torí nísìn ìgbà tí mò ń kírun tí n bá kírun màá nawọ́ mi sí Ọlọ́run ba tí mo mọ̀ pé ẹyọ kan ni màá sọ Ọlọ́run ba nǹkan báyìí ni mo fẹ́ but nísìn tí bá fẹ́ padà sílé ṣé tí bá fẹ́ máa bọ Ògún ká tẹ̀ sọ pé kinní ṣé màá kàn jókòó màá kó irin sílẹ̀ màá máa sọ pé Ògún ìwọ ni mo àbí mo fẹ́ nǹkan kan tí àǹfààní bí mo ṣe béèyàn ṣe dẹ̀ ṣe lè. ẹ ṣe gan ìyá wa ẹ ṣe gan ọ̀rọ̀ ìbéèrè tẹ́ ìbéèrè tó jẹ́ kí gbogbo onílàákàyè kan máa béèrè ni ẹ understand so àkọ́kọ́ ìpadà sílé tá à ń sọ pé káwọn èèyàn padà sílé ń bí kò ń ṣe lé Àkànbí Ọlọ́ba àbílé Big Joes àbílé àwọn Àyàmádélékè lẹ máa padà sí ilé yín gangan tán ti bí yín lọ́mọ tẹ́ bá jọmọ Yorùbá ibẹ̀ lẹ máa padà sí tẹ́ bá wá débẹ̀ lẹ máa béèrè lọ́wọ́ àwọn bàbá wa pé kí làwọn bàbá ńlá bàbá yín ń ṣe nígbà tí wọn ò tí ì fi ẹ̀sìn kó wọn lẹ́rú ẹ understand inú ẹ̀sìn tẹ́ ń ṣe yìí tẹ́lẹ́yìn bá jókòó tẹ́ bá kírun tẹ́ bá rawọ́ sí Allah ṣe lè sọ àyà ọyọ kan tẹ́ máa ń kà láti fi tọrọ nǹkan lọ́wọ́ Allah fún wa. Ẹ dúró kẹ́ tó béèrè ìbéèrè yẹn lọ́wọ́ mi. yá ẹ ní sùúrù èmi ni mo fẹ́ béèrè lọ́wọ́ yín. yá ìbéèrè yín náà mo ti dá yín lóhùn yẹn. ẹ ní sùúrù mo ní mo sì fẹ́ fọ́dà pẹ̀lú ìbéèrè tí mò ń béèrè yẹn. Ẹ ní kí n padà sí inú ẹbí mi kí n lọ béèrè nǹkan tí wọ́n ń ṣe ń bẹ àbí. Bẹ́ẹ̀ni. Àwọn ẹbí mi gbogbo àwọn fámìlì mi pátápátá wọ́n ti rí pé nǹkan tí wọ́n ń ṣe nígbà yẹn. Wọ́n ti di mùsùlùmí. Bẹ́ẹ̀ ni wọ́n rí pé ọ̀nà ọ̀parun ni wọ́n wà. Gbogbo ẹbí yín ti di mùsùlùmí báyìí. ẹ ní sùúrù ẹ gbọ́ mi. Wọ́n ti rí pé ọ̀nà ìparun ni wọ́n wà. Wọ́n wá padà sínú Islam tó dẹ̀ rí pé ọ̀nà òtítọ́ àti ìyè ni. Ẹ mọ advice tí mo fẹ́ fún yín. No, ẹ má ní advice yìí ẹni sùúrù kò tí ì débi advice. Tí ẹ̀yin bá ti sọnù ẹ yé tàn àwọn èèyàn. ẹni sùúrù kò tí ì débi advice kò tí ì débi advice ẹ má ti jà. Àlàyé làjọ ń ṣe fúnra wa ẹja gbọ́ra wáyé. Ẹ understand ìgbà tí àwọn ẹbí yín àti àwọn ará yín tí wọ́n rí i pé ìṣẹ̀ṣe ilẹ̀ Yorùbá ọ̀nà ìparun ni wọ́n wá kúrò ń bẹ́ẹ̀ wọ́n sọra wọn di mùsùlùmí ẹrú lárúbáwá bẹ́ẹ̀ èdè Yorùbá tẹ̀yin gẹ́gẹ́ ń sọ yẹn ẹ rí pé ọ̀nà ìparun ni kò yẹ ká lẹ́tọ̀ọ́ àti máa sọ èdè Yorùbá yẹn mọ́ àbí ẹ sì wà lọ́nà ìparun ẹni sùúrù oúnjẹ ilẹ̀ Yorùbá tẹ̀ ń jẹ yẹn you will always mute them don't mute me ẹ yé tàn àwọn èèyàn ẹ yé tàn àwọn èèyàn ẹ má ti sọ níjà èdè Yorùbá tẹ̀yin sọ yẹn àtẹ̀bí yín àtàrà yín ẹ má mú tì mí wọ́n ní àjẹgbodò yín ó ń wáyàn kúnra àjẹgbodò yín ó ń wáyàn kúnra ṣé rí gbogbo àwọn. ẹ jí ká sọ̀rọ̀ ẹ má ti jà ẹ má ti jà don't mute me. A máa mú tù yín tẹ̀ bá jí ká sọ̀rọ̀. Àfi tó o bá drop mi nìkan máa mú tù mí ṣé mi nígbà tẹ́ sọ̀rọ̀ torí pé ìkà ni yí ìkà. Ṣé àwọn èèyàn tó ń mu ògógóró ẹ ti sọ gbogbo àwọn ọmọ wa. Ẹ jí ká sọ̀rọ̀ náà. Ẹ ti sọ àwọn ọmọ wa di olóògógóró tán. Ẹ ti sọ gbogbo àwọn ọmọ wa di olóògógóró tán. Islam tẹ̀ ń ṣe yẹn. Jẹ́ kí n sọ̀rọ̀.
mute mi tó bá. ẹ ṣe sùúrù náà. ṣẹ́rí ẹni tí ò bá ti lẹ́kọ̀ọ́ wọn láti àti líla ti ń kẹ́sọ̀ọ́ ròde ẹ ti di pé kò sí ẹ̀kọ́ lára àǹtí yìí ó ní gbogbo ẹbí yín ó ti di mùsùlùmí torí pé wọ́n rí i pé ọ̀nà ìparun ni àṣà àti ṣe wa nílẹ̀ Yorùbá gbogbo ẹbí yín wọ́n dẹ̀ ń sọ èdè Yorùbá ẹ sì wà lọ́nà ìparun yẹn gbogbo ẹbí yín àti ará yín wọ́n ń jẹ oúnjẹ ilẹ̀ Yorùbá wọ́n ń gbé ilẹ̀ Yorùbá ẹ sì wà nínú ìparun ìwọ tó bá wò pé àṣà àti ṣe Yorùbá ni ọ́ lára inú ìparun ni ó yẹ kó filẹ̀ Yorùbá lẹ́yìn ó yẹ kó filẹ̀ Yorùbá lẹ̀ tó tà pé ìwọ ò ní ń ṣe o pẹ̀lú rẹ̀ Yorùbá mọ́ ẹ ń jẹ àmàlà ẹ ń jẹ iyán ẹ ń sọ èdè Yorùbá ẹ ń jẹ ewédú tínú bá run yín ẹ mọ ewé àtegbò tẹ máa lọ já tẹ máa lò ẹ dẹ̀ sọ pé gbogbo ìlànà táwọn bàbá wa fi kalẹ̀ fún wa ọ̀nà ìparun ni àárò ní ọ̀pọ̀lọpọ̀ yín kù ni Saudi Arabia tẹ́ wá ń forí balẹ̀ fún tẹ́sọ́ra yín di ẹrú wọn yẹn àyàwó lẹ́ máa ń kà tẹ́ máa fi ń bẹ Allah nínú Quran ẹ sọ fún wa ẹ wá fẹ́ sọ dìjà àwa tẹ́ wá bá sọ̀rọ̀ ń bí àkínsòpònú náà and we are not ready to insult you àkínbùyàn ń bí àkíngbéyàn ṣépè ń bí ìsọ̀rọ̀ ní gbèsìn kò sí béèrè tẹ́gbí wáyé báyìí tí ò sí ánsá lẹ̀ fún òpin ìgbà tẹ́ ẹ bá ti jà tẹ́ ẹ̀dẹ̀ wá bíbáyé láti wá búyàn ẹ láwọn ọmọ yín mọ ògógóró population àwọn tó mọ ògógóró nílẹ̀ Yorùbá ṣe mùsùlùmí ni the population for alcohol drinker ní ilẹ̀ Yorùbá Muslim ni ẹ lọ sí beer parlour ní ọ̀gànjọ́ òru tá à ń sọ̀rọ̀ yìí ẹ lọ check out ẹ bẹ̀rẹ̀ gbogbo àwọn tó wà nílé bá lásìkò yìí aláàjì aláàjà ni wọ́n bọ̀dá Yusuf bọ̀dá Gavaru ni wọ́n bọ̀dá Nurudeen what are you saying before tẹ tó máa wá sí public láti wá sọ̀rọ̀ ẹ kọ́kọ́ rò nǹkan tẹ́ ẹ sọ tẹ́ fẹ́ sọ kẹ́ tó sọ jáde àwọn tó wà ń bíbá yóò stupid. ẹ ṣeun bàbá. Ìyá alájà Ọmọwùmí hold on so tẹ bá ti chill tẹ bá ti mú wá ìyá mi ẹ máa sọ̀rọ̀ ọ̀sẹ̀ ẹ̀jọ̀ so ìyá alájà Wùmí tẹ bá ti chill tẹ bá ti calm down tẹ fẹ́ bá wa sọ̀rọ̀ tẹ ti kúrò ní panic mode tẹ wà so ẹ lè padà send request kí a bá yín sọ̀rọ̀ gbogbo eléyìí tí ẹ ń sọ yẹn kò wà necessary so bàbá wa kàn bí ẹ ṣe ó yá ẹ sáré gbé sókè ìyá wa. ẹ ṣeun mo kí gbogbo lé àkó ètò mo kí host bàbá Àkànbí ọlọ́ba gbọ́jẹ̀ ní ìwọ̀n mo kí olówó èkó mo kí Big Joes Adeleke mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ porúkọ gbogbo yín sallallahu alayhi wa sallam mo kí ìyá tó wá sókè tó ní gbogbo àwọn ọmọ àwọn mutí ẹ lọ wo orúkọ tí àwọn ọmọ yẹn ń jẹ́ orúkọ wo ni wọ́n ń jẹ́ orúkọ òfò tẹsán àwọn ọmọ ẹ wá ní kán má mutí kán má jalè kán má máa expect alert without work ìyá àlẹ́yìn obìnrin tẹ bá gba ákídù tó bá fún yín ní sàdáàkì òun ni kẹ máa wá sókè kẹ wá sọ̀rọ̀ nbí torí gbogbo yín ò lẹ́nu ọ̀rọ̀ àti kékeré náà ti ń tọwọ́ bọ̀ yín lábẹ́ so ẹ gọ̀ ẹ fẹnu họra ṣáwọn ẹgbẹ́ ẹ ló wà ń bí báyìí tó bá bí yín tán bá tọ́ yín ẹ padà síbi tán ti bí yín ìbéèrè tó wá ń bí báyìí tó gọ̀ tó fẹnu họra àwa kọ́ ló yẹ ká dẹ́ ẹ lóhùn torí ilé tèmi kọ́ mo ní kó padà sí ṣùgbọ́n ẹ̀yin ọmọ àbí ìpa bẹ́ẹ̀ yìí ẹ̀yin ọmọ tẹ́nìkan òbí tẹ́ jámọ́ nǹkan kan yìí ó rí pé wá disgrace àwọn family ẹ̀ ń bí ni ó wá disgrace wọn ni now onímọ̀ ó dẹ̀ ń sọ Yorùbá lẹ́nu ṣé o mọ̀ pé díẹ̀ lẹ́bọ̀ ló ń sọ yẹn ni aláìmoore ni gbogbo yín aláìmoore ni yín ó ń sọ èdè Yorùbá lẹ́nu ó dẹ̀ ń sọ pé gbogbo ohun tí wọ́n ń ṣe nílẹ̀ Yorùbá ò dáa ó ṣe má sọ ó ṣe dé kó wá sáré bá wá fún wa bóyá o máa gbọ́ obìnrin tó bí ẹ ti fabẹ́ jóná kẹ́kọ̀ọ́ sì lọ ẹ má bínú gbogbo lé obìnrin yẹn mo wá bá